kí wa nínú ilé aláyọ̀ níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáńlá ayé. Mo kọ́kùnrin wa, mo kí obìnrin wa, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Àní náà kan tán ká torí kan. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ̀yin wà tẹ́ ẹ ti ń wò mí, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jọ́sàn ni ẹ wà, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Pẹ́pẹ́ ní ẹ̀sẹ̀ ń wò mí ni. Orúkọ mi ni Hafiz Abolade. Ẹ bá mi wá nǹkan fìdílé. Ẹ fìdílé nǹkan. Ẹ bá mi wá báírò àti ìwé. Kẹ́ máa kọ sílẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Owó tí a máa fi ra data, tí a máa fi wò mí, Ọlọ́run ní fowó náà wọ́n yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin náà kan tán kẹ́ torí kan. Ní tí mo mú wá fún wa lénìí, ẹni tí mo máa ń sọ fún ẹ̀yin èèyàn mi pé ó pọ̀ ńlẹ̀. Ó pọ̀ ńlẹ̀. Ní tí a ti sọ kò tó èyí tí a ti sọ. Ẹ bá wa subscribe. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi like ẹ̀. Ní tí ò bá yé yín, ẹ comment lábẹ́ fídíò yìí. Màá dá yín lò. Ẹ káàbọ̀ sórí ètò wa. Àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Ẹ jọ̀ọ́, bí àfikún, ẹ má jẹ́ kí a máa wo àwọn oníṣègùn ní ẹlẹ́bọ. Àwọn bàbá wa ò kí ń ṣe ẹlẹ́bọ. Náání náání náání. Ìta ní náà là ń náání. Ẹ̀yin tí ẹ lóògùn ò dáa, ẹ mú tí ó wúlò fún wa wá. Torí pé ìlú tí a ti bí ànábì, àwọn náà ní nǹkan táwọn náà ń lò. Bẹ́ẹ̀ ni, ó ní àṣírí tí wọ́n ń lò. Nígbà ayé ànábì, tírà kan sọ fún wa pé nígbà tí wọ́n ń ja ogun, wọ́n jó nǹkan lójú ogun. Ìdàwá. Ànábì gan ní ká ṣe oògùn. Ó ní ká má fi ba tara wa jẹ́. Àmọ́ ká ṣe oògùn. Láyé ànábì gan wọ́n ṣe oògùn. Ó ní àṣírí táwọn náà ń lò nígbà tiwọn. Jesus Christ ńkọ́? Ayé tiẹ̀ náà, wọ́n ṣoògùn. Mo bá tiẹ̀ jó nǹkan, àwọn náà ní nǹkan táwọn náà ń lò. Ẹ dákun, nígbà tí Júdásì ń bọ̀, Júdásì tó gbàbọ̀dè fún Jesus Christ. Ẹ má bínú, nígbà tí Júdásì gbàbọ̀dè fún Jésù Kristi, tí ó fẹ́ gbẹ̀yìn, ó fẹ́ tẹ̀yìn gbẹrù Jésù. Àṣírí kan wà ńbẹ̀ tí Jésù fi mọ̀ pé àwọn ọ̀tá òun ń bọ̀, wọ́n fẹ́ wá pa òun. Ó ní àṣírí Ọlọ́run ni. Nǹkan kan làwọn náà ń lò nígbà náà lọ́hùn. Támi ara fi sọ́. Ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ yìí. Àwọn bàbá wa, ẹ̀yin bàbá gidi, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ̀yin ìyá wa tẹ́ ń lo ewé àti egbò. Torí ń tá a mọ̀, ń tá wa bá náà nìyẹn. Torí pé Áfríkà la wà, dúdú ni wá. Ọlọ́run tó dá ànábì funfun ni. Jesus Christ funfun ni. Ó wá dá Ṣàngó, Ògún, Ọya, Ọbàtálá,
ọba táàsà ó wá dá gbogbo láàlú ògiri òkò ìsúnmọ́sí mi o àwọn ọmọ ẹlòmíì ni kò ṣe ó wá dá gbogbo àwọn kinní yìí torí pé dúdú ni wá ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ó ti yé ẹ̀yin tọ́rọ̀ yé ẹ̀yin olóye ó ti yé yín wọ́n wá fún wa lénìí mú nǹkan gidi wá útúbà ni àwọn àfáà ń pè é àmọ́ àwa Yorùbá kí náà ń pè ní útúbà náà ni ohùn tá a fẹ́ pè lẹ́nu ohùn náà fẹ́ pè lẹ́nu fún yín ẹni tí wọ́n wá fún wa lénìí ìṣẹ́gun ọ̀tá ni Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun ọ̀tá kí la máa wá ṣe rí oúnjẹ tí à ń jẹ gangan tó jẹ́ òkèlè á bu òkèlè yẹn bíi àpèjúwe bíi kí n fi ṣe bíi àpẹẹrẹ òkèlè mo mú lọ́wọ́ yìí bí àpèjúwe ká ní òkèlè ní mo ti bu òkèlè mo ti fi run ọbẹ̀ ó ti yé yín mo ti fi run ọbẹ̀ tá a bá fẹ́ jẹ òkèlè yẹn á wá mú dání báyìí á wá ṣe á yà sí lẹ́ẹ̀mẹ́ta á wá ní arẹ́jẹ́ awọ arẹ́jẹ́ arẹ́jẹ́ awọ arẹ́jẹ́ arẹ́jẹ́ awọ arẹ́jẹ́ arẹ̀jẹ̀ awọ arẹ̀jẹ̀ arẹ̀jẹ̀ awọ arẹ̀jẹ̀ arẹ̀jẹ̀ awọ arẹ̀jẹ̀ ọ̀rẹ́jẹ̀rẹ̀jẹ̀ awọ àjàní wàhun ọ̀rẹ́jẹ̀rẹ̀jẹ̀ awọ àjàní wàhun ọ̀rẹ́jẹ̀rẹ̀jẹ̀ awọ àjàní wàhun ẹnìkan yìí dáfá kó pafá ẹnìkan yìí dáfá kó pafá ẹnìkan yìí dáfá kó pafá ẹnìkan yìí ṣoògùn kó pọ̀sán ẹnìkan kì í ṣe oògùn kó pa ọ̀sán ẹnìkan yìí ṣe oògùn kó pọ̀sán ẹnìkan yìí ráyàlẹ̀ gbámú ẹnìkan yìí ráyàlẹ̀ gbámú ẹnìkan yìí ráyàlẹ̀ gbámú kó sọ ayé má rí àyà tèmi gbámú lónìí káàdì ayé ká má ráyà tèmi gbámú lónìí lẹ́bọ lóògùn pásítọ̀ ni àáfàá onífìràkù ni tó yẹ pé wọ́n ń ba tèèyàn jẹ́ pásítọ̀ tó ń ba tèèyàn jẹ́ wòlíì tó ń ba tèèyàn jẹ́ ká má sì ráyà tèmi gbámú lónìí o ká má ráyà tèmi gbámú lónìí o àwa jẹ́ ẹ jẹ́ ká ṣe fọ́mọ wa ká ṣe fún ìyàwó wa tá a bá ń jẹun lọ́wọ́ níṣẹ́ yìí dáa jù ẹgbẹ́ mi ṣàlàyé fún tó ti yé yín oúnjẹ mo gbé ọbẹ̀ mo mú lọ́wọ́ yìí oúnjẹ ló wà lọ́wọ́ mi láti fi oúnjẹ tá a fi mú ọbẹ̀ arẹ́jẹ́ awọ arẹ́jẹ́ bá ṣe pè nìyẹn 3 times ní o arẹ́jẹ́ awọ arẹ́jẹ́ arẹ́jẹ́ awọ arẹ́jẹ́ arẹ̀jẹ̀ awọ arẹ̀jẹ̀ ọ̀rẹ́jẹ̀rẹ̀jẹ̀ awọ àjàní wàhun ẹnìkan yìí dáfá kó pafá ẹnìkan yìí ṣoògùn kó pọ̀sán ẹnìkan yìí ráyàlẹ̀ gbámú kó sọ ayé má ráyà tèmi gbámú lónìí káàdì ayé kó má rí àyà tèmi gbámú lónìí lẹ́bọ lóògùn ni pásítọ̀ tó gbójú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni pé àbàbá wa àwọn náà ní tán lò útúbà àtàwọn bàbá wa náà nìyẹn má jẹ́ ká fi ṣeré ìṣẹ́gun ọ̀tá ni tá a bá ń sa iṣẹ́ ìta ń jẹ́ ọ̀tá ò ní rí wa gbéṣe lẹ́bọ lóògùn ò ní rí wa gbéṣe àwọn aporí èèyàn níbi ò ní rí wa gbéṣe ó dájú àmọ́ Elédùmarè ó dájú jùlọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì onírọ́ náà ń pè wá tó bá ti rí èèyàn tó bá ti wà lórí atẹ́gùn báyìí wọn láwọn onírọ́ yẹn ti bẹ̀rẹ̀ tó Ọlọ́run irọ́ ni mo pa fún wọn bá mi sọ́ dòótọ́ ní tí mo sọ yìí Ọlọ́run irọ́ ni mo pa bá mi fi kún fáyà kún rẹ̀ sí i bá mi sọ́ di òótọ́ ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí bá mi share fídíò yìí káàkiri bá mi like orúkọ mi yí padà orúkọ mi mọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Abiz Abolade ojú tẹ̀ fi ń wò mí ojú náà ní fọ́ ojú tẹ̀ fi ń gbọ́ mi sínú mi di ire o ó dìgbà kan náà.